àwọn actor kan wà tó jẹ́ wípé kódà kan síkì lásán a lè ṣe sorry fún wọn, bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn kan wà tó jẹ́ pé kọ́ máa tí ìwò kọ́ lásán ni gbogbo a máa dìde. Ẹ wò Ògògó náà, everybody loves him. Àtẹni tó jẹ́ ẹni tó wà ní film industry àtẹni tó sì ní film industry, everybody ń sunkún ni. Àwọn èèyàn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà látara irú ìwà tó ń ní ni. Kò sí ibi tí Bọ̀dá Ògògó dé tẹ́lẹ̀ mọ̀ pé èèyàn dáadáa wọ bíbá kò mi tí ì rí bẹ́ẹ̀ hùn. Wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé celebrity làwọn wípé irọ́ o, tó bá ti dá àárín yín wọ́n ti feel among nìyẹn, ẹ ti jọ wà, ẹ ti di ìkọ̀kan náà. Wọn kì í discriminate. Ó tiẹ̀ tó àwọn obìnrin wa tó wà ní industry ó dà akọ yìí pọ̀ jù, àfi bẹ́ẹ̀ nípa àwọn lọ́lọ́ ń gbélé ayé lé lọ́wọ́. Ó mà ṣe o, ó ṣe ní láàánú gidi gan pé Bọ̀dá Ògògó wọn padà kú. Ó dùn yàn gan o Ọlọ́run, because tábánikà wo film industry, lára àwọn tèmi kò jẹ́ tí mo respect jù, Bọ̀dá Táíwò Hassan ó wà nínú wọn. Ẹ lè bá wọn ní di nonsense. Àwa wà ní location, à ń fọwọ́ gbóbìnrin dì, à ń gbóbìnrin sẹ́sẹ̀, à ń ṣe yamayama. Irú wọn kọ́ lẹ máa bá ń bẹ̀. Ṣùgbọ́n kí la fẹ́ ṣe? Ikú ò dọ́jọ́. Bẹ́ẹ̀ ló jẹ́ pé àrùn gan kò dóṣù. Kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́n fà. Kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́n fà. So painful. Kọ́lọ́mbà tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Ó jẹ́ nǹkan tó dùn gidi gan lọ́pọ̀lọpọ̀. Àbí Ọlọ́run kọ́lọ́ ń jẹ́ kí irú nǹkan báyìí kó jìnnà rere. Kọ́lọ́mbà lé nǹkan báyìí, kọ́lọ́mbà lè jìnnà sígbó. Báwo ni Yorùbá ṣe ń sọ? Ṣùgbọ́n nǹkan kan tó kàn ń ṣe mí lọ́kàn bákan ni pé èmi feel pé kí nǹkan tó ṣe wọ́n yẹn kó tó stage kan, ṣé kò possible kó ti máa fún wọn ní àwọn sign? Bọ̀dá Ògògó dẹ̀ ń ṣe nìkan tí ó máa ń fọwọ́ yẹpẹrẹ or fọwọ́ kékeré mú nǹkan. Tá bá sọ pé bóyá pé wọn ní àkíyèsí, àbí kó jẹ́ pé wọ́n ṣàkíyèsí ẹ̀ káwọn wá máa rò sí pé nǹkan míì ló lè jẹ́. Ṣùgbọ́n whichever way, mo mọ̀ pé yí Ọlọ́run. Gbogbo wa náà la dágbádá kú, kò sẹ́ni tí ò ní kú nínú gbogbo wa. Ṣùgbọ́n ẹ̀kọ́ leléyìí jẹ́ o. Ẹ jẹ́ ká máa tẹ̀ jẹ́jẹ́. Ẹ jẹ́ ká máa ṣe mẹ̀dọ̀. Ká dẹ̀ máa wà ní zero mind. Tí wọ́n bá ti ń wà ní zero mind, a mọ̀ wípé ilé ayé yìí, ilé ayé asán ni. Kò sẹ́ni tí ò lè kú o. Kò dẹ̀ sẹ́ni tí ò ní kú. Ikú ò mọ ọmọdé o. Bẹ́ẹ̀ ni ikú ò mọ àgbàlagbà. Tó bá ti tó àsìkò ní kálukú, a máa ṣíwọ́ iṣẹ́. Èmi ni, ìwọ ni, nítorí pé o ṣì wà láyé ni. Tó bá sí láyé mọ́, kò sí nǹkan tó ń jẹ́ ìwọ ni mọ́, kò sí nǹkan tó ń jẹ́ èmi ni mọ́. Nítorí pé a ṣì wà láyé, la ṣì ń láǹfààní láti máa ṣe kọ̀ǹgàn, láti máa gbégẹ̀. Tó bá ti tán náà nìyẹn. Gbogbo ẹ̀yin olówó ayé, gbogbo ẹ̀yin ọlọ́lá ayé, ọlọ́rọ̀, ẹ̀kọ́ ńlá leléyìí jẹ́ o. Gbogbo èyí tí wọ́n fi síìkì yìí náà tí wọ́n fi gbé wọn lọ sí hospital, bóyá ló pé 2 weeks o. Lẹ́ni tí ó ṣàárẹ̀, tí ó ṣàìsàn, tí nǹkan kan ò ṣe. Gbogbo ẹ̀ ò pé 2 weeks o. So nǹkan tá à ń sọ yìí kò pé 2 weeks rárá. Because ẹni tó bá rí Bọ̀dá Ògògó ní nǹkan bóyá bí 2 weeks ago, a mọ̀ pé kò lè rí wọn kó sọ pé nǹkan kan ń ṣe nìyí. Láíláí kò possible. So
ikú lásán ti tó níwàásí fún gbogbo ẹni tó bá ní etí. Bá tá ń sọ̀rọ̀ yìí náà, ìjọ kan náà la máa kó ilé ayé, bó ti ẹ̀ pé kò tí ì yá báyìí, ṣùgbọ́n ìjọ kan náà ni, tó túmọ̀ sí pé jẹ́ ká ṣe dáadáa. Then sẹ́yìn celebrity tó jẹ́ pé ẹ̀yin ti yín ẹlòmíì àti ìmọ̀ ohun tá máa fi pìtàn nígbà tó bá jáde láyé, àwọn ẹlòmíì kẹ̀dẹ̀ àti mọ̀ tiwọn. Ẹ̀yin tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin gan ni number 1 lé ayé, òun nìyí o. Àwọn tí àtàwọn ògùgbò tán jọ bẹ̀rẹ̀ wọ́n sì wà nílé ayé o, ikú ò dẹ̀ ní pa wọ́n báyìí, ikú ò ní pa wọ́n. Àwọn náà gbélé ayé pẹ́pẹ́pẹ́pẹ́, ikú tó yáwó ò ní pẹ́ ní kankan wa. Ẹ̀yin celebrity tó jẹ́ pé tẹ bá ti dé location, kò sára tẹ̀ kí ń fi àwọn èèyàn dá, especially àwọn crew. Mọ̀ pé a máa rókì lọ́kàn tẹ̀yìn náà, àmọ́ wọn tá lè sọ̀rọ̀ wọn dáadáa when it come to location. A dẹ̀ mọ àwọn tó jẹ́ pé tá bá tẹ́ fádà ọ̀rọ̀ wọn báyìí, àmọ́ ọ̀nà míì tá lè gbọ́rọ̀ tí wọ́n gbà. I'm talking from experience o. In fact, I'm speaking from experience. Ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́, ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀. Ìjọ kan la délé ayé, ìjọ kan náà la máa fi sílẹ̀ lọ. Àbẹ́ Ọlọ́run ká kú báyìí o. A dẹ̀ ní gbọ́kú ẹnì kankan mọ́. Àtòrí ṣeré àti ẹni tí ó ṣeré, yálà àwọn tó ń kọrin ni o, àwọn tó ń ṣe fíìmù ni o. Ọlọ́run á jẹ́ kọ́dún jìnnà síra. Ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ gidi látara ikú Bọ̀dá Taiwo Hassan. Èèyàn ni wọ́n, I won't lie to you. Èèyàn gidi ni wọ́n. A fẹ́ wọn lóòótọ́ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ wọn jù wá lọ. Inú mi ti ẹ̀ dùn tí wọn ò ráre because ìyẹn ló burú jù. Tán go too much in pains because kò máa ń jẹ́ nǹkan tó ó dùn wá bọ́n ṣe kú lóòótọ́. Bẹ́ẹ̀ náà ló jẹ́ pé téèyàn bá rí èèyàn téèyàn nífẹ̀ẹ́ sí tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn, ó máa dùn yàn ni, ó máa dùn yàn gidi gan. So a dúpẹ́ pé wọn ò ráre, a dúpẹ́ pé pains yẹn ò pọ̀jù fún wọn, Ọlọ́run tó mú wọn sọ́dọ̀. Àwọn ọmọ tó fi sílẹ̀, Ọlọ́run á dúró tì wọ́n, family wọn, Ọlọ́run á jẹ́ kọ́dún jìnnà síra o. Àwa náà tá à ń sọ̀rọ̀ yìí, Ọlọ́run ò ní fi ikú tó yáwọ́ pa wá o. Ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀, ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀. Ìjọ kan la délé ayé, ìjọ kan náà la ó padà. Ẹ ṣé, a dúpẹ́.